Ẹ kú dédé àkókò yìí o, ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yín. Àjọ tó ń mójútó lílò, títà oògùn àti oúnjẹ ní NAFDAC ti béèrè fún ìdájọ́ ikú fún àwọn èèyàn tó ń ta oògùn olóró. Èyí ni ọ̀rọ̀ tí alága àjọ náà sọ o, Mojísọ́lá Adéyẹyè sọ. Ó ní ìdájọ́ ikú yóò jẹ́ kí ọ̀pọ̀ yàgò fún títà àwọn oògùn èyí tó ń ṣekú pa ọ̀pọ̀ ọmọdé. Ẹnìkan ra oògùn ọmọdé fún ẹgbẹ̀rún 13, ẹlòmíràn rà ní ẹgbẹ̀rún 3 ní ilé ìtajà kọ̀ọ̀kan. Adéyẹyè sọ èyí lásìkò tó ń bá iléeṣẹ́ Channel sọ̀rọ̀ o. Èyí fa ọ̀pọ̀ ariwo o, ẹ wá gbọ́ nǹkan o, kò sí nǹkan kan nínú àwọn oògùn náà. Nígbà tí a ṣe àyẹ̀wò rẹ̀ ní láàbù wa tó wà ní Kaduna, fún ìdí èyí mo fẹ́ ìdájọ́ ikú. Nítorí náà ẹ kò nílò láti fi ìbọn sí ọmọdé lórí kí ẹ tó pa á. Ẹ kàn fún àwọn ní àwọn oògùn yìí, Adéyẹyè ṣàlàyé bẹ́ẹ̀. Adéyẹyè ní àwọn tí ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ilé ìgbìmọ̀ asòfin àti ẹ̀ka ìdájọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láti mú ìdájọ́ náà wá sí ìmúṣẹ. A kò lè dá ìjà gbígbé oògùn olóró yìí lásán o. Ẹ̀ka NAFDAC ń sa gbogbo agbára rẹ̀, ṣùgbọ́n tí a kò bá rí ìrànlọ́wọ́, wàhálà yóò wà o. Ẹnìkan ra oògùn olóró Tramadol tó lè ṣekú pa ènìyàn. Ẹ wá fún irú ènìyàn bẹ́ẹ̀ ní ẹ̀wọ̀n ọdún 5 tàbí kó san owó ìtanràn tí ń ṣe 250,000. Ta ni kò mọ̀ pé èèyàn bẹ́ẹ̀ yóò san owó ìtanràn rẹ̀ ní kíákíá ni. Ọ̀kan lára ìṣòro wa nìyẹn o. Kò sí òfin tó múlẹ̀ tí yóò ṣẹ̀rù ba àwọn èèyàn láti má ṣe nǹkan yìí mọ́. À ń sa gbogbo agbára wa o, ṣùgbọ́n tí òfin wa kò balẹ̀ tó, àmọ́ ní ìṣòro rárá. Ilé ìdájọ́ ní láti gbé ìgbésẹ̀ o. À ń ṣiṣẹ́ pẹ̀lú ìgbìmọ̀ asòfin láti fi ìdí òfin yìí múlẹ̀ tó bá lè ṣekú pa ọmọdé pẹ̀lú oògùn tí kò dáa. Bẹ́ẹ̀ irúfẹ́ àwọn tó bá ń ta irú oògùn bẹ́ẹ̀ wọ́n jẹ̀bi ikú o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.